èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV, ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? A kú ọjọ́ ìsinmi ẹ̀ní. Bí a ṣe gbọ́ ní àná, mo sọ fún yín wípé bàbá Queen Naomi wọ́n ní kí Queen Naomi kan dúró pẹ̀lú ọkọ wọn, kan parí ìjà pẹ̀lú ọkọ wọn. Wọ́n ní àwọn ò dẹ̀ ní nífẹ̀ẹ́ sí kí wọ́n má wà ní ọ̀dọ̀ ọkọ wọn, ipe nítorí ilé ọkọ lobìnrin máa ń gbé. Ṣùgbọ́n èyí tá a tún gbọ́ yìí, wọ́n ní bàbá wọn, wọ́n náà advice Queen Naomi wípé àwọn fẹ́ kí Queen Naomi ro gbogbo ìgbésẹ̀ wọn dáadáa nítorí tadé ni ká wò. Torí tadé ni ká wò, àrólé ọba ni. Òun ni àrólé kábíyèsí. Wípé àwọn fẹ́ kí ọ̀rọ̀ tadé ni ká wò kó jẹ́ nǹkan tó jẹ́ pé kò ní jẹ́ ọmọ ọba tó ń gbé ìta. Wípé àrólé kò gbúdọ̀ máa sun ìta. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá Queen Naomi sọ, allegedly. Wọ́n ní orí adé òun sùn ta, bẹ́ẹ̀ ni àrólé ọba ò gbúdọ̀ máa sùn ta. Wípé so gbogbo nǹkan táwọn ń sọ fún Queen Naomi nítorí ọjọ́ iwájú ni o, kì í ṣe torí ìsìn rárá. Wípé kí Queen Naomi wò wípé gbogbo àwọn olórí gbogbo wọn ti ń bí ọmọ, ètò ń bíbejì ń bíbejì. Wípé gbogbo wọn tẹ̀ ti ń bí ọmọkùnrin, kì í ṣe ọmọbìnrin náà ń bí. Wípé ìtorí ẹ̀ ni àwọn fi ń sọ fún Queen Naomi kán ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe. Kọ́ dẹ̀ ṣe bó ṣe yẹ kán ṣe. Ìyàtọ̀ wà nínú pé ọkùnrin ò fẹ́ ẹ mọ́, ò ń dágbé. Ìyàtọ̀ wà nínú pé ọkùnrin ń fẹ́ ẹ, ó ò gbé ilé ọkọ ẹ. Wọ́n ní ọ̀rọ̀ yẹn kò jọra wọn rárá. Wípé abẹ́ òrùlé kábíyèsí ló ṣe wà, kábíyèsí ṣì ń fẹ́ ẹ. Ìyàwó kábíyèsí ṣì ní ẹ. Níbo ló yẹ kó wà? Ilé ọkọ ẹ ló yẹ kó wà. Níbo ló yẹ kí àrólé kábíyèsí wà? Inú ilé kábíyèsí ló yẹ kí àrólé kábíyèsí wà. Wípé ìtorí ẹ̀ ni àwọn fi ń sọ fún Queen Naomi wípé kí wọ́n lọ ṣe ẹ̀tọ́ tó yẹ kán ṣe, kán padà sí ọ̀dọ̀ ọkọ wọn. Kí wọ́n dẹ̀ gbé tadéníkáwò náà padà sí ilé bàbá ẹ̀. Wípé enough is enough. Nítorí ọjọ́ iwájú, kì í ṣe torí ìsìn ni àwọn fi ń sọ̀rọ̀ táwọn ń sọ yìí. Wọ́n tẹ̀síwájú wípé ìgbà tí Queen Naomi wà pẹ̀lú bàbá wẹ̀rẹ̀ ńlá, wípé àwọn ò béèrè nǹkan kan lọ́wọ́ Queen Naomi, bóyá bí owó àbí ilé àbí mọ́tò. Wípé rárá, wípé torí nǹkan tí àwọn ń dù ní pé kí Queen Naomi ní ìfọ̀kànbalẹ̀ ní ilé ọkọ wọn. Wípé àwọn dẹ̀ rí pé ìfọ̀kànbalẹ̀ wà. Wípé nítorí àwọn fẹ́ kí gbogbo nǹkan tí Queen Naomi bá dáwọ́lé kó máa yọrí sí rere. Àwọn fẹ́ kí inú kábíyèsí dùn sí wọn. Àwọn dẹ̀ fẹ́ kí gbogbo àníyàn wọn kó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run. Wọ́n nítorí ẹ̀ ni àwọn fi ń sọ fún wọn gẹ́gẹ́ bí bàbá tó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀, wípé kí Queen Naomi kán jókòó sí ilé ọkọ wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá Queen Naomi sọ lórí safety, èyí tó jẹ́ pé inú màmá Queen Naomi ò dùn sí, wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí ò gbégbèsè. Wọ́n ní bàbá wọn náà make mention pé kí kábíyèsí náà rò wípé ọmọ àwọn ò ní Queen Naomi. Kò dẹ̀ sí abiyamọ tó máa fẹ́ kí nǹkan burúkú ṣọmọ ẹ̀. Wípé kí Queen Naomi yọ̀ǹda ọ̀rọ̀ yẹn fún bàbá wẹ̀rẹ̀ ńlá, pé wọ́n ti bá wọn sọ. Wípé àwọn dẹ̀ mọ̀ pé bàbá wẹ̀rẹ̀ ńlá máa gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé lórí ọ̀rọ̀ ààbò. Wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ síwájú nígbà tí Queen Naomi ò wà nínú palace tó jẹ́ pé oríṣiríṣi ń ṣẹlẹ̀ tí kábíyèsí ò ṣe nǹkan kan pa ẹ̀.
wípé kò lè ṣẹlẹ̀ mọ́ wípé torí kábíyèsí náà ti rí gbogbo àwọn mistake wọn àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé tó jẹ́ pé kò bá ojú mu wípé kábíyèsí náà ti realize gbogbo mistake wọn wípé kò dẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ wípé ṣùgbọ́n nǹkan tó bá tọ́ ló yẹ kí a ṣe wípé nǹkan tó bá tọ́ ló yẹ kí Queen Naomi ṣe wípé gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ kò dùn mọ́ àwọn nínú wípé àwọn ń rọ Queen Naomi ni kán dúró síbi tọkọ wọn bá ní kán dúró sí ipá wọn understand pé wọ́n lè má fẹ́ báwọn olórí gbénú palace o wípé ṣùgbọ́n ilé ọkọ wọn ó wà ń bẹ̀ tí kábíyèsí fún ọmọ wọn kán dúró síbẹ̀ kí inú ọkàn wọn lè yọ sí wọn wípé ìyí ló máa mú inú àwọn dùn wípé àwọn ò fẹ́ wàhálà fún wọn nǹkan tí a gbọ́ tó ní bàbá wọn sọ nìyẹn wọ́n ní bàbá wọn ní kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi gan o wípé kìdẹ ń ṣe ìfẹ́ kékeré òun ni kábíyèsí ní sí wọn wípé gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe òun ni kán sì kí ọ future fún Tadéníkáwò wípé ibi tó yẹ kí Queen Naomi ti rò ó nìyẹn pé gbogbo nǹkan tí kábíyèsí ní orúkọ Tadéníkáwò ni wọ́n ń fi sí kí ló dé tí bàbá wẹ̀rin ńlá ń ṣe èyí wípé nítorí ìfẹ́ tí kábíyèsí ní sí Queen Naomi ni wọ́n fi ń ṣe èyí fún ọmọ tán bí wọ́n ní obìnrin tí ó bá wu ọkùnrin ó ní tí ọkùnrin bá nífẹ̀ẹ́ ó ní ọmọ ẹ̀ máa wu ọkùnrin ọmọ ẹ̀ máa wu ọkùnrin yẹn ni tí ó bá dẹ̀ jẹ́ pé mi ì sọ dáadáa ìyẹn aráalé ẹ correct mi torí tí ọkùnrin bá nífẹ̀ẹ́ obìnrin ìfẹ́ yẹn máa ràn débi ọmọ ẹ̀ ẹ̀yin èèyàn lé nǹkan tí bàbá wọn sọ nìyẹn nǹkan tí bàbá wọn dẹ̀ ń sọ is right gbogbo abiyamọ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí náà ní nǹkan tí bàbá wọn ń sọ òótọ́ ni so ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o tán ní bàbá wọn sọ bí wọ́n ṣe jẹ́ abiyamọ tòótọ́ wọ́n advice Queen Naomi pé kí wọ́n fara mọ́ kábíyèsí kán dáríjì kábíyèsí kán jókòó sí ilé ọkọ wọn níbi tí kábíyèsí fẹ́ kí wọ́n wà ibẹ̀ ni àwọn advice wọn pé kí wọ́n dúró sí nítorí ọmọ wọn Tadéníkáwò wípé torí àròlé ọba kò ń sùn ta ilé bàbá ẹ̀ ló yẹ kó wà wípé gbogbo àwọn olórí gbogbo náà ti ń bímọ náà ń bí ọkùnrin pé kó má wàá di ọjọ́ iwájú kí Tadéníkáwò wá máa dá bí àlejò wípé ó fẹ́ wá sí ilé bàbá ẹ̀ nǹkan tí a gbọ́ nìyẹn tán ni bàbá Queen Naomi sọ láti fi advice Queen Naomi. ẹ̀yin èèyàn lé ṣẹ̀dẹ̀ mọ̀ wípé Queen Naomi nífẹ̀ẹ́ màmá wọn gan bí mo ṣe gbọ́ gan wọ́n ní àti kékeré wípé màmá wọn jìyà lórí àwọn ọmọ wọn wípé in fact gan màmá wọn make sure pé gbogbo wọn lọ school wọ́n dẹ̀ wà educated wọ́n ní obìnrin bí ọkùnrin ni màmá wọn wípé màmá wọn try gan lórí gbogbo wọn mo rò pé bond yẹn ó pọ̀ púpọ̀ láàrin àwọn àti màmá wọn ṣé mọ̀ pé tí èèyàn bá ní òbí tó jẹ́ pé ó ń jìyà lórí èèyàn ní fẹ́ nǹkan kan tẹ́ máa ṣe tó máa hàn tóbi yẹn nǹkan tí mo feel pé ó ń ṣẹlẹ̀ nìyẹn láàrin Queen Naomi àti màmá wọn nítorí pé abiyamọ rere ni màmá wọn ìyá tó jẹ́ pé ó jìyà nítorí ọmọ ni màmá wọn sọ́fà gan lórí gbogbo àwọn ọmọ tán bí èmi feel pé nǹkan tó ṣẹlẹ̀ ní tó jẹ́ pé Queen Naomi fi nífẹ̀ẹ́ màmá wọn gan mi ò sọ pé wọn ò nífẹ̀ẹ́ bàbá wọn o ẹ má get me wrong o ṣùgbọ́n wọn ò fẹ́ nǹkan tó yẹ pé wọ́n máa ṣe tó máa hurt màmá wọn ṣùgbọ́n tá a bá wá ń sọ lọ tá à ń sọ síwájú tá à ń sọ lọ sẹ́yìn ìfẹ́ wà láàrin kábíyèsí àti Queen Naomi nǹkan tí bàbá wọn náà dẹ̀ ń sọ pé ó right wọn ò fẹ́ kí Queen Naomi kan máa lọ láti ilé ọkọ kan sí kan ni wọn ò dẹ̀ fẹ́ kí wọ́n dálé mọ́ṣú wọ́n fẹ́ ibùjókòó ayọ̀ fún Queen Naomi so èmi mọ̀ pé Ọlọ́run ó máa tò ọ̀rọ̀ yìí bí a ṣe fẹ́ torí gbogbo wa la mọ̀ wípé àwọn olórí wọn tiẹ̀ fẹ́ kí Queen Naomi àti kábíyèsí padà rárá ẹ wo gist tí mo ṣe lánàá lórí àǹtí wa tó ní pé kí Queen Naomi kí wọ́n yọ̀ǹda kábíyèsí òun fún wọn ní time láti yọ̀ǹda kábíyèsí kán máa bá tiwọn lọ
ṣé ọ̀rọ̀ nìyẹn? Mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ wí pẹ̀lú gbogbo àwọn ìwà táwọn àǹtí Sisi wa gbogbo tó ń wù nínú pálásì bàbá wẹ̀rin ńlá. Àfi kí Olódùmarè kó máa ṣàánú kábíyèsí o, kó máa fún ìwọ̀n ní ìmọ̀ àti òye láti fi mọ ọ̀nà tó máa gbé gbà tó jẹ́ pé ààbò tó dájú ó máa wà fún Queen Naomi. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi ní ilé. Bí mo ṣe máa ń sọ allegedly nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Mi ò gbé inú palace pẹ̀lú bàbá wẹ̀rin ńlá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn ní ilé lóko àti lẹ́yìn odi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń like, tẹ̀ ń share, tẹ̀ ń comment lórí gbogbo àwọn gist wa. Mo appreciate every one of you. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ̀yin àbúrò, ẹ̀yin ẹ̀gbọ́n, gbogbo yín pátápátá Mashola Gist TV appreciate o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lénìí. Èní ni 26th of January 2025. Mo kí gbogbo ọlọ́jọ́ ìbí èní ẹ kú ọdún, ẹ kú ìyèdùn ẹ̀mí yín, a ṣe púpọ̀ ọdún láyé o, long life and prosperity. Gbogbo ẹ̀yin ó subscribers a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń support wa lórí channel yìí, gbogbo ẹ̀ lárí. Gbogbo ẹ̀yin tẹ̀ ṣe darapọ̀ mọ́ Mashola, gbogbo ẹ̀yin new subscribers ẹ káàbọ̀. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ gbogbo yín o. Ẹ ní fi ọwọ́ gbé ọmọ sí o. Ọwọ́ yín ò ní kán sálẹ̀ àpò. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Mashola ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé prize giveaway tó ń bọ̀ lọ́nà April 15. Ẹ máa gbáradì. A bá wa láyé, a bá wa láàyè ara. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.